èmi kí ara mi kú oríire bí mo ṣe kí gbogbo Ìbàdàn kú oríire. Nǹkan tí èmi ti ń retí fọ́jọ́ tó ti pẹ́ ló fẹ́ ṣẹlẹ̀ yìí nítorí pé ó dá mi lójú pé àyípadà rere yóò wọlé. Kí dẹ̀ ni ìdí ẹ̀? Kábíyèsí wa tuntun yìí ó mọ̀wé gan ni o. Ẹ bá rántí pé first class tí wọ́n ń ṣe ní engineering ní Belgium tí wọ́n ti kàwé. Oníṣòwò gidi ni wọ́n, great businessman and entrepreneur. Tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ojú omi nínú company wọn tó ń pè ní Real Shipping Limited. So ẹni tí ó jẹ ṣẹ́kù ni. Wọ́n tó bẹ̀rẹ̀ Real Shipping yẹn wọ́n ti ṣiṣẹ́ ní Total Nigeria. Wọ́n fẹ́ràn iṣẹ́ àgbẹ̀. Ẹ̀mọ̀ kan ní oko kan sí òkè Ògùn mẹ́ẹ̀ Total Agric ló máa ń jẹ́ tẹ́lẹ̀ bọ̀ṣẹ̀ àwọn ló rà á. Rà ń bà náà tí wọ́n sì ti ó lè fẹsẹ̀ nígbà bóyá gbé mọ́tò ní rẹ̀ gan ni. So oníṣòwò, businessman, entrepreneur tó gbajúmọ̀ ni. Ìkẹta ni pé wọ́n fẹ́ràn èèyàn. Nǹkan tó ń bá rí lónìí inú pé kán ràn èèyàn lọ́wọ́ náà ló ti wá. Wọn ò múra láti ṣòṣèlú. Mi sì rò wípé wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ Olúbàdàn yóò jáde wá. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣe oore kó máa ṣe ìṣó. Níjọ́ wọn àná àwọn ló ṣe agbátẹrù bàbá Wándé wọn náà fẹ́ ṣe gómìnà àti bàbá Kọ́lápọ̀ Ìṣọ̀lá. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá. Bẹ́ẹ̀ni. Nígbà tí wọ́n á rò wípé báwo la ṣe máa ṣe agbátẹrù èèyàn méjì tó fẹ́ du ipò kan. Wọ́n ní kí bàbá Wándé ó step down. Wọ́n dúró ti Kọ́lápọ̀ Ìṣọ̀lá a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Kọ́lápọ̀ di gómìnà ńgbà náà. Wọ́n wá ní kí la fi dúpẹ́ lọ́wọ́ olówó ńlá yìí tó fẹ́ràn èèyàn tí ń ràn èèyàn lọ́wọ́ yìí. Àkókò lè fún contract torí nígbà àwa máa ń rò wípé Ọ̀yọ́ state gan lè má lówó ní ti Ládọjà nígbà náà. Wá lọ Senate lákàbí ṣe dúpẹ́. Wàhálà náà ni kó tó gbà. Gbà tó gbà tán ibẹ̀ náà ló ti ní pé àbí kó kúkú jẹ mágàjí náà. Ẹ ti ń ṣoore yìí náà kó lọ ṣoore fún ìdílé ẹ̀. Ó ṣe di mágàjí ní 1st October 1993 ni. Bí eré nígbà tí Abacha dá gbogbo ẹ̀rú wọn kó gbà wálé wọ́n ṣe Afẹ́nifẹ́re wọ́n lọ sí confab ńgbà náà nígbà táwọn Yorùbá làwọn ò lọ́wọ́ sí confab àfi tí Abíọ́lá bá jáàdórí oyè. Ó jẹ́ ọ̀kan nínú àwọn Yorùbá tó fi ọwọ́ sọ̀yà tó kúrò ńgbà náà tó gbọ́ igbe Yorùbá ẹ ti máa ń gbọ́ igbe mẹ̀kúnnù ni ẹ ti máa ń gbọ́rọ̀ ni ẹ ti máa ń gbàlàyé ni. Nǹkan tó bá dẹ̀ ti jẹ́ Yorùbá àbí tó bá jẹ́ ti Ìbàdàn kò fọwọ́ yẹpẹrẹ mọ́ rárá. Bó ṣe padà ńgbà náà nìyẹn. Bàtọ́ lọ́ọ́ máa ṣiṣẹ́ ẹ̀tún. Abacha lọ. Republic tá a wà yìí dé. Ọ̀rẹ́ mi ẹni tí inú mi máa ń dùn sí ní gidigidi náà ló wọlé. Dókítà ọmọọba Adémilúyì àwọn máa ń wọlé. Bẹ́ẹ̀ náà ni Ládọjà ṣe wọlé tó di gómìnà. Ó di gómìnà àwọn tó bá dẹ̀ rántí wọ́n á mọ̀ pé ó ṣe dáradára. Ìdẹ̀ra dé awọ tí ẹ kájú ìlú kò yá. Bó tilẹ̀ jẹ́ pé ìṣòro díẹ̀díẹ̀ wọ́n ṣe impeachment tó tó padà wá ṣùgbọ́n nǹkan tó ṣe ní ètò ẹ̀kọ́ ní Ọ̀yọ́ state
ẹnìkan ò lè fọwọ́ rọ́ sẹ́yìn. Nígbà tí Ládọjà á lè fọwọ́ sọ̀yà pé àwọn tí ò mọ ẹnì kọ̀ọ̀kan wọ́n gba iṣẹ́ nítorí pé ó sọ wípé ẹ má fi iṣẹ́ tíṣà àbí iṣẹ́ tẹ́ fẹ́ gbà yìí kẹ́ ẹ má fi nítorí olóṣèlú, ẹ jẹ́ kán lọ ṣe exam, ẹni tó bá ti pass níbi tó wù kó ti wá kó gbaṣẹ́. Tó bá dẹ̀ ti gbaṣẹ́ kò lè ní ibi tó bá employ ẹ̀ sí o kò ní kúrò ńbẹ̀ lọ́dún 5 torí nígbà àwọn ọ̀pọ̀ tó má ti lọ gbaṣẹ́ lókùrù tó bá ti tọdún kan wá ní wọ́n fẹ́ padà sí Ìbàdàn. Ó ṣe dáadáa, ó ṣe dáadáa gan-an ni, ẹni tí ń gbọ́rọ̀ ni, ẹni tí ọ̀rọ̀ èèyàn máa ń ta lára ni, ẹni tí ọ̀rọ̀ ìlú máa ń ta lára ni, ẹni tí ọ̀rọ̀ mẹ̀kúnnù máa ń ta lára ni. Ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì ni pé báwo kì í ṣe sọ eléyìí Yorùbá, ó ní principle. A very principled man. Nǹkan ṣe ẹni tí atẹ́gùn máa ń fẹ́ káàkiri. Ibi tí wọ́n bá ń lọ ni wọ́n ń lọ. Ẹ sì mọ ibi tó ń lọ. Kì í ṣe pé yóò sọ nǹkan kan láàárọ̀, yóò sọ kan lọ́sàn-án, yóò sọ lálẹ́. Nígbà tí mo fẹ́ fi dára wa lójú torí àwa Ìbàdàn báyìí ni pé aṣoríire. Ẹ̀yin náà ti máa gbọ́ oríṣiríṣi nǹkan tó ń sọ. Security kalára. Bí mo sọ fún wọn nígbà tèmi dé Ìbàdàn ohun èmi máa ń fẹsẹ̀ rìn láti Yemẹtu lọ sí Àpáta, tá bá lọ Crispo Garden, àbí tá bá lọ sí Láfíà Hotel, àbí tá bá yà ní Paradise ńgbà náà tá bá fẹ́ gbọ́ Ẹjí Òkúta. A máa ń rìn láago 2 lóru kò sí wàhálà. Ẹ rí i pé ó ti ń sọ̀rọ̀ security. Ìkejì tó ti tún sọ̀rọ̀ ẹ̀ náà ń rí i pé ó ká lára òní pé àwọn industry tó ti lọ. Nígbà tó ń sọ̀rọ̀ Exide battery ó ní ṣé à ń lo battery ń Ìbàdàn mọ́ lórí kápálẹ̀ àbí Ferrodo ṣé à ń lo brakes mọ́tò wa ni tàbí Leland tó fẹ́ di bùtùbùṣì tí àwọn alágbára military tí wọn ò jẹ́ kó gbérí ń gbọ́n àbí Club Beer àbí Atlantic Carpet àbí a lè máa ka tó ti kó palẹ̀ ìyẹn náà kà lára. Káṣá máa bá a ṣe ń jó yẹn nígbà tí máa fi máa tó oṣù 2 a rí i pé ijó wa kì í ṣe lásán. À ń sọ̀rọ̀ nípa Oba Rashidi Ladoja. Ó tójọ́ mẹ́ta tẹ́yìn náà ti di ará Ìbàdàn. Láti 1969 lọ́rọ̀ tí mo ti pẹ́ díẹ̀ máa. Ọpẹ́ o. Kí lẹ lè sọ nípa Oba Rashidi Ladoja? Kí ni kí Ìbàdàn ń retí? Èmi gbà wípé nǹkan tọ́lọ́run ti fúnra rẹ̀ tó ní. Ladoja ọ̀kan jẹ́ Olubadan by self-effort or by the wish of any man. Mo gbà pé nǹkan tọ́lọ́run ti tò ní. Because tó bá wo life pattern àbí history bàbá yìí, ẹ rí i pé he never struggles for anything, but God places things on his palms. When you look at Bonche Topule ní governor and how he came back to claim his mandate, ẹ rí i pé ó kọjá ìmọ̀ èèyàn. And look at the upheavals he had on his way from Mogaji to this level. Ẹ rí i wípé ó kọjá ìmọ̀ ènìyàn. He always made a statement. Ó ní tóun bá máa aspire to be anything, it is to be an Olubadan. Pé òun ò worry nípa ẹni adé tóun lè worry nípa ẹ̀ ó ní the crown of the Olubadan of Ibadan. Ọlọ́run dẹ̀ ṣe fún. So you can see that effortlessly ló attain the position of Olubadan. Ọlọ́run tó dẹ̀ fẹ́ fi síbẹ̀ yìí á dúró tì í.